A kú bójú ọjọ́ ṣe rí. Lónìí a ó sọ̀rọ̀ nípa ohun mẹ́ta tó lè mú àwọn oníbàárà má fẹ́ padà wá sí ọ̀dọ̀ wa mọ́ gẹ́gẹ́ bí oníṣòwò. Alákọ̀ọ́kọ́ ni poor customer service. Eléyìí túmọ̀ sí pé báwo ni a ṣe jẹ́ kí àwọn oníbàárà wa kí wọ́n rí ara wọn tí wọ́n bá wá sí ọ̀dọ̀ wa. Ǹjẹ́ à ń pọ́n wọn lé àbí à ń kàn wọ́n lábùkù? Ǹjẹ́ à ń jẹ́ ká wò pé ọjà tí wọ́n rà bíntín ni, kò sóhun tí ó ṣe sí wa tí wọ́n bá rà? Ǹjẹ́ à ń lé wọn dànù? Ǹjẹ́ à ràn wọ́n lọ́wọ́ láti ṣe àmúlò ohun tí wọ́n fẹ́ rà? Tó bá jẹ́ bẹ́ẹ̀, wọn ò ní fẹ́ padà wá sí ọ̀dọ̀ wa. Nígbà mìíràn, bí a bá ṣe jẹ́ kí oníbàárà kórìíra rẹ̀ tó bá wá ra ọjà, a máa ṣokùnfà bóyá yóò padà wá. Ẹlẹ́ẹ̀kejì ni pé kí ni quality ọjà tí à ń tà? Ṣé ọjà tá à ń tà ṣó dáa? Nǹkan tó lè túmọ̀ sí ni wípé tí a bá ra ọjà 10,000 naira, ǹjẹ́ oníbàárà yẹn inú dídùn tó wà nínú lílo ọjà yẹn yóò tó iye tí ó kólẹ̀? Kálukú ló lóhun tó fẹ́ràn. Ohun kan tí Táyé fẹ́ ó yàtọ̀ sí ohun kan tí Kẹ́hìndé fẹ́. Nígbà mìíràn, àwọn olùbárà wa wọ́n fẹ́ ohun tí ó jọ mọ́ nǹkan tí àwọn gangan tí wọ́n nílò. Eléyìí là ń pè ní personalization. Fún àpẹẹrẹ, tí obìnrin bá wọnú ọjà mi tàbí nínú ṣọ́ọ̀bù wa tó béèrè pé ǹjẹ́ ẹ ní red color aṣọ yìí, a ò ní láti máa sọ fún un pé red color ò dáa. Nǹkan tó fẹ́ nìyẹn. Ohun tá a lè sọ ni pé a ní red o, àmọ́ pink yìí náà sì dáa o. Àwọn èèyàn tó pupa bí yín ló ń wò. Eléyìí á múnú oníbàárà dùn, yóò sì lè padà wá tó bá di ọjọ́ mìíràn. Mo fẹ́ ká rántí pé láìsí oníbàárà kò sí okòwò. Inú okòwò ó sì ní ẹ̀kọ́ wà. Tá ò bá ṣe okòwò débi pé yóò jẹ́ kí ilẹ̀ Nàìjíríà kó dáa ju bá a ṣe wà yìí lọ, a gbọ́dọ̀ máa tajà. Bá ò bá sì tajà, a gbọ́dọ̀ máa fetí sí ohun tí àwọn oníbàárà wa ń fẹ́. Thank you. A ó ríra lọ́jọ́ mìíràn.